ojúmọ́ o ẹ kú ojúmọ́ mọ́ o kókó tó tún súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ni mo mú wá fún yín lónìí olórí ìkànnì Káríayé lónìí ọjọ́ ìsinmi kí o bò wá ká ní ìsinmi aláyọ̀ ká ní ìsinmi ológo òní lọ́jọ́ 24 nínú oṣù kẹsàn-án ọdún 2023 Ìdòwú Akínrẹ̀mí ló kọ mi o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lápá bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ wọ́n ní sẹ́ẹ̀rí obìnrin tó ṣe bẹ́ẹ̀ tó tọ́jú Mohbad tó fún un lábẹ́rẹ́ ẹ wò ó kọ́sọ́ngbó nọ́ọ̀sì ni o àwọ̀ ọ̀dámọ̀ kì í sọmọ ẹgbẹ́ wa o ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó ṣetán láti wó omilẹ̀ngbẹ ṣọ́ọ̀bù ní agbègbè ọgbà bẹ́ẹ̀ ni wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí wọ́n ń kiri ọjà lágbègbè náà sẹ́ẹ̀rí àwọn ọmọ ológun wọ́n mọ̀ ti mú àwọn èèyàn 5 kan tí wọ́n ń pera wọn ní tí wọ́n ò jẹ́ tí wọ́n ń pera wọn ní sọ́jà tágbẹ̀wò ọmọ ológun ní ẹ̀ o tẹ́ ẹ bá ṣe mẹ́ẹ̀sì bọ́wọ́ wa bá bà yín á fi mú yín kátà òfin láìṣe wípé wọ́n lọ ẹ̀kọ́ rẹ̀ wọ́n èyí sọmọ ológun o ayédèrú ni wọ́n ọwọ́ àwọn ọmọ ológun ọwọ́ wọn ti tẹ̀ wọ́n báyìí o ní ìpínlẹ̀ Èkó bákan náà ọmọ lágbára o wọ́n ní ọkọ̀ kan ló sọ ìjánu rẹ̀ nù lọ́ba ṣe bẹ́ẹ̀ lọ́ba ṣẹ̀ máwọn èèyàn bíi 2 kan làwọn bá lọ sọ́nù àṣàǹtẹ̀ lójú ẹsẹ̀ wọ́n ní àdó tó déédéé búgbàmù ìyẹn ní orílẹ̀-èdè olómìnira Benin Republic wọ́n ló ti pa èèyàn tó 24 o àwọn tí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ tí wọ́n jẹ́ támọ̀ nípa ìhùwàsí àti ìṣesí àti ìlera ọmọnìyàn wọ́n ní sẹ́ẹ̀rí àwọn ọmọ Nàìjíríà lásìkò yìí ẹ wo inú pòrúurú ọkàn náà wà làwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí bá ṣe kìlọ̀kìlọ̀ wípé ẹ wo gbogbo tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò yìí kì í ṣe ìdájọ́ kú wọ́n ní kò dín ní 4,000 ọmọ Nàìjíríà tí wọ́n ń bẹ ní ẹ̀wọ̀n tí wọ́n ń fi aṣọ kéńké tí wọ́n fi ń roko ọba báyìí ní àwọn orílẹ̀-èdè bíi Yúróòpù wọ́n ní látàrí wípé wọn ò rí àwọn owó kan àtàwọn owó kan tó ní í ṣe pẹ̀lú owó ìjọba san tá a mọ̀ sí fáìnì bẹ́ẹ̀ náà ni ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà náà wá rọ awẹ́ ẹ̀bẹ̀ sí àwọn àjọ lórílẹ̀-èdè Yúróòpù ẹ wò ẹ dákun ẹ bá wa dẹ́díẹ̀ ọ̀nà àti ìlànà láti wà lẹ́wọ̀n ẹ wò ẹ bá wa rí fọ́ọ̀mù ẹ̀ ó lágbára púpọ̀ ilé wọn yé àtàwọn míì ní kókó òótọ́ jáde láàárọ̀ tòní o kọ́lọ̀ Elédùmarè kó máa sọ̀rọ̀ wa ní èwo lẹ fẹ́ bá a dá sí láàárọ̀ òní ẹ má bàbá ẹ fọ́lọ̀ wa ní Káríayé rédíò TV lórí Facebook ẹ dẹ̀ tún lọ subscribe sórí Káríayé TV lórí YouTube.